Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn ẹni afurasí 5 tí wọ́n jí tírélà kan gbé tí wọ́n sì ta ẹ̀yà ara ẹ̀ dànù. Bẹ́ẹ̀ ni wọ́n ká orí tírélà yìí mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan mìíràn. Olúṣèyí Babáṣèyí, ẹni tí í ṣe agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn gan ló gbé ìròyìn yìí síta. Ó ní Monday ọjọ́ Ajé ọjọ́ 27 oṣù kejì ọdún yìí nílùú Abẹ́òkúta. Ó ṣàlàyé pé ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ Ọmọ́táyọ̀ Odúnlájà ẹni ọdún 57 ni awakọ̀ tírélà yìí tó gbé e sá lọ, àti pé òun pẹ̀lú Ṣẹ́gun Sulaimon ẹni ọdún 27, Haruna ẹni ọdún 51, Jimoh Wasiu ẹni ọdún 38 àti Cousin Sulaimon ẹni ọdún 51 ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti ṣiṣẹ́ láabi yìí. Babáṣèyí fi kún pé ẹni tó ní tírélà yìí ló lọ fẹjọ́ sùn ní tẹ̀sán ọlọ́pàá Ifọ̀ pé níṣe ni awakọ̀ yìí jí mọ́tò òun sá lọ láti ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí tóun sì ti wá kiri, ṣùgbọ́n pàbó ló já sí. Ìdí nìyí tóun fi tọ àwọn ọlọ́pàá lọ fún ìrànlọ́wọ́. Èyí ló jẹ́ kí DPO tẹ̀sán ọ̀hún ọ̀gbẹ́ni Ọlábísí Kọ̀mọ̀rúdìn da àwọn ọ́físà síta láti wá tírélà yìí rí. Bẹ́ẹ̀ Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó gan ni wọ́n ti rá awakọ̀ tírélà ọ̀hún mú ní ọjọ́ 24 oṣù kejì ọdún yìí, tí ó sì ṣe àtọ̀nà bí ọwọ́ ṣe tẹ àwọn ẹmẹ̀wà rẹ̀ nílùú Ìjẹ̀bú Òde. Lọ́jọ́ kejì ní ọjọ́ 25 oṣù yìí tí í ṣe ọjọ́ Sátidé ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ Ṣẹ́gun Sulaimon, Haruna, Jimoh Wasiu àti Cousin Sulaimon káàkiri ìlú Ìjẹ̀bú Òde látàrí pé wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí ni. Ìwádìí àwọn ọlọ́pàá fi hàn pé ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n jí tírélà yìí gbé ni wọ́n ti sá sí wẹ́wẹ́ láti ta ẹ̀yà ara ẹ̀. Ṣá o, àwọn ọlọ́pàá ti rí orí àti ẹ̀yà ara mìíràn. Bẹ́ẹ̀ ni àṣírí àwọn ẹni yìí túbọ̀ tú sí àwọn ọlọ́pàá lọ́wọ́ látàrí bí wọ́n ṣe yan iṣẹ́ títa ẹ̀yà tírélà láàyò, tí wọ́n ṣe ṣùtá fún àwọn tó gbé tírélà fún wọn láti máa ṣe awakọ̀ rẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, ìwádìí ń tẹ̀síwájú láti wá ẹ̀yà ara tírélà yìí tó kù àti láti mú àwọn ẹmẹ̀wà àwọn ẹni afurasí yìí tí wọ́n sì na pápá bora. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ṣèlérí pé àwọn ò fi àwọn ẹni yìí jófin lẹ́yìn ìwádìí. Ní báyìí wọ́n gbáradì láti wọ́ wọn lọ ilé ẹjọ́ fún ìwà ọ̀daràn tí wọ́n hù. Lábẹ́ bẹ́ẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Bọ̀dé Ọ̀jájúmi gbé oríyìn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ló rọ àwọn awakọ̀, oníṣòwò, onímọ́tò, ọlọ́kadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé kí wọ́n máa wà ní ìfura ní ìgbà gbogbo, kí wọ́n sì fi tó àwọn ikọ̀ agbófinró létí tó bá fura sí ẹnikẹ́ni tó ń wọ ọ̀daràn ládùúgbò wọn. Ó túbọ̀ fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá rí i dájú pé ìwà ọ̀daràn ó dìtàn nípínlẹ̀ Ògùn àti Nàìjíríà lápapọ̀. Láti orí tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá, Rùkọ́yà Sùlàìmọ́n ló ń jábọ̀. Ẹ máa yáṣẹ́ o. Ó mà ṣe o, àwọn agbébọn yìnbọn pa bábà kan tó ń jẹ́ Àfíìs nínú ṣọ́ọ̀bù rẹ̀ lágbègbè Churchgate lójúnà Badagry sí Èkó lọ́jọ́ Tuesday tó kọjá. Ìwádìí fi hàn pé ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ Tuesday tí Àfíìs dá kọ́sọ́mà rẹ̀ lóhùn tán tó gbé àti máa lọ sílé ni àwọn agbébọn 3 ya wọnú ṣọ́ọ̀bù rẹ̀ tí wọ́n sì yìnbọn fún un lórí kí wọ́n tó na pápá bora. Ó ti lè jẹ́ pé àwọn èèyàn súré gbé lọ sílé ìwòsàn, síbẹ̀ ẹ̀pọ̀ òbóró mọ́ ò bí ọkùnrin ṣe jẹ́ Ọlọ́run nípè kí wọ́n tó dé ilé ìwòsàn yìí. Bẹ́ẹ̀ odidi ọta méjì ni wọ́n sọ pé wọ́n bá lórí ẹ̀, àti pé kò tí ì sẹ́ni tó mọ ìdí táwọn agbébọn rẹ̀ fi pa ọkùnrin yìí. Èyí tó jẹ́ ìyàlẹ́nu ni pé àwọn ará àdúgbò ní àdúgbò àwọn ò kì í ṣe ibi tí ìjà ẹgbẹ́ òkùnkùn ti máa ń wáyé, àti pé ọ̀pọ̀ ìgbà ni àdúgbò yìí máa ń wà nínú àlàáfíà láìsí ìwà ọ̀daràn kankan. Bẹ́ẹ̀ ikú ọkùnrin yìí ni àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ládùúgbò yìí. Láfikún, títí di àsìkò yìí kò tí ì sẹ́ni tó mọ ìdí táwọn agbébọn rẹ̀ fi dá ẹ̀mí Àfíìs légbodò. Bẹ́ẹ̀ ni wọn ò tí ì rí àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí. Tí ẹ bá gbàgbé, nínú oṣù kẹfà ọdún yìí ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn pa ọ̀gbẹ́ni Abdulmalik Bakare ẹni ọdún 22 ládùúgbò Ọ̀rẹ́tà nílùú Ìkòròdú. Ní báyìí, àwọn aráàlú àti àwọn mọ̀lẹ́bí Àfíìs wá rọwọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá ọ̀daràn tó ṣiṣẹ́ láabi yìí jáde kó sì jìyà tó tọ́ lábẹ́ òfin. Peter Obi ti sọ̀rọ̀. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà nílò olórí tuntun tó sì ní Tinubu yẹ kó fi ipò rẹ̀ sílẹ̀. Olùdíje sí ipò ààrẹ láti abẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) Peter Obi ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó fi ipò rẹ̀ sílẹ̀ kí ìdìbò gbogbogbò ọdún 2027 tó dé. Ó ní Nàìjíríà nílò olórí tuntun tó sì ní agbára àti ìmúrasílẹ̀ láti kojú ìṣòro ètò ọrọ̀ ajé àti àìsí ètò ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè yìí. Obi sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Sunday Politics. Ó sọ wípé iṣẹ́ tí ìjọba Tinubu ń ṣe kò tíì dé ìpele tí àwọn ọmọ Nàìjíríà ń retí. Ó ní Bọ́lá Tinubu tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó kìí ṣe ààrẹ ti orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí. Ó ti rẹ̀ ẹ́, ó sì yẹ kí wọ́n jẹ́ kí ó lọ sinmi ní àlàáfíà. Obi tún sọ pé Nàìjíríà ń lọ sí ọ̀nà tí kò tọ́. Ó sì ní ìjọba tó wà lóde yìí kò tíì lè kojú ìṣòro òṣì, ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ àti àìsí ètò ààbò tó ń pọ̀ sí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ohun tó yẹ kí gbogbo ènìyàn máa jíròrò lé lórí ni bí àdínkù ó ṣe bá ìṣẹ́ òun òṣì,
bí a sì ṣe mú ẹ̀kọ́ àti ìlera àwọn aráàlú súnmọ́ wọn sí kì í ṣe òṣèlú nìkan. Ó tọ́ka sí ìròyìn báńkì àgbáyé tó sọ wípé ìdá 99 nínú ọgọ́rùn-ún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló lè wà nínú òṣì, nígbà tí àjọ ìgbékalẹ̀ oúnjẹ àgbáyé sì sọ wípé mílíọ̀nù 35 èèyàn ló lè kojú ebi. Òbí tún ní àwọn ìṣẹ̀lẹ̀ jíjí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Zamfara àti àwọn agbègbè míì fi hàn pé orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ìṣòro tó sì nílò olórí tó lè gbé ìgbésẹ̀ kankan. Ó fi kún pé ìdínkù òṣì àti ìdókòwò nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ojútùú pípé sí àìsí ètò ààbò. Ó tún fèsì sí bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ṣe yin Tinubu lórí ọ̀rọ̀ ètò ààbò. Òbí ní òun mọyì ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ó tẹnumọ́ wípé ohun tí à ń ṣe kò tíì tó, a nílò láti ṣe púpọ̀ sí i. Ó tún sọ pé bí òun bá di ààrẹ, òun yóò ṣe gbogbo ohun tó ṣeé ṣe láti dáàbò bo gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìparí, Òbí sọ pé òun ò fẹ́ di ààrẹ nítorí ipò, ó ní òun fẹ́ kí Nàìjíríà ṣe dáadáa sí ni. Ó sì fi kún pé ìfẹ́ rẹ̀ ní láti rí Nàìjíríà tó ní àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè, ibi tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò ti máa ní àǹfààní tó dọ́gba láìka ẹ̀yà tàbí ẹ̀sìn kankan sí i.